Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin olùgbé wa lápọ̀nlé síbi Fiqhul Muamalat Maliyya. Èyí tí a fẹ́ yẹ̀wò ní alẹ́ yìí náà ni ọ̀rọ̀ tí wọ́n gbà wá wípé naha sallallahu alayhi wa sallam an bay'atayn fi bay'a. Naha sallallahu alayhi wa sallam an bay'atayn fi bay'a. Ànábì sallallahu alayhi wa sallam ó sílé ìwọ̀ fún wa, ó kọ̀ fún wa kí a máa ṣe òwò méjì nínú òwò kan. Ṣíṣe òwò méjì nínú òwò kan, àwọn àfáà sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀, wọ́n sì mú àpèjúwe tó pọ̀ wá fún un. Gbogbo tí wọ́n mú wá fún lápèjúwe náà, gbogbo ẹ̀ pátá ló wọnú tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣe ní ìwọ̀ fún wa. Kí ni wọ́n ń pè ní ṣíṣe òwò méjì nínú òwò kan? Gbogbo tá a máa ń ṣe tó jẹ́ òwò, ọmọ jẹ́ tó fojú hàn. A fẹ́ ra nǹkan ní ìṣe báyìí nísìn, a mọ̀ price ẹ̀, a sì sanwó. Àwọn tó ti di pé à ń lọ tá a fẹ́ rà mọ́ nǹkan kan, májẹ̀mú kan, wípé ẹnìkan fẹ́ ta ilé, àwọn fẹ́ ta ilẹ̀, àwọn fẹ́ ta nǹkan kan fún wa. Àwọn sọ wípé nítorí fẹ́ wọ́n tàn wọ́n bá ní dámọ́jẹ̀mú pé àbáwọn náà ń bá dámọ́jẹ̀mú pé tá a bá ra ń tọ́ fẹ́ tà fún wa yìí, ilẹ̀ kan báyìí tó ní àbí ilẹ̀ kan táwa náà ní, o gbọ́dọ̀ rà. Ilé náà ń pè ní ọwọ́ náà àwòrán tí ń pè ní bay'atayn fi bay'a. Kéèyàn máa kó òwò méjì síbi òwò kan ló yẹ ká ṣe. Àwọn ń dè mọ́ májẹ̀mú, àwọn ń dè mọ́ òwò míì débi pé tí ì bá ṣe pé òwò tàkọ́kọ́ òun ìkejì ọ̀bà tí lọ àtòwí dáadáa sí gólìbà àtòyí wa sí insha Allah ta'ala. Inú àwòrán àkọ́kọ́ tí ń bẹ fún kéèyàn máa ṣe òwò méjì nínú òwò kan, òun náà ni wípé kẹ́nìkan fẹ́ ta ọjà kan fún èèyàn, káwá jẹ́ pé ọjà tó fẹ́ tà fún wa yìí, rírà rẹ̀ ká tó rí pààrà á dè mọ́ májẹ̀mú kan míì wípé nítorí fẹ́ tà fún wa yìí o, ààbọ̀ ọ̀rá o, ṣùgbọ́n ó sì nǹkan kan báyìí, bíi pé ààbọ̀ ọ̀rá jù tó fẹ́ tà fún wa o, ṣùgbọ́n ó ta ní kọ́ yá wa, ó yá wa o. Tàbí ilẹ̀ tí a fẹ́ tà òun náà bá ní ra o. Tó ti di pé wọ́n mú nǹkan kan tá a fẹ́ tà, àwa fẹ́ rà, tá ti ń dè mọ́ nǹkan kan míì lọ́dọ̀ ẹni tá a fẹ́ ta nǹkan yìí fún, àbọ̀ fẹ́ ra nǹkan yìí, tó jẹ́ pé àìṣẹlẹ̀ nǹkan yìí, ìṣíṣẹlẹ̀ nǹkan yìí ni ó jẹ́ kí nǹkan kejì ó ṣẹlẹ̀. Eléyìí Ànábì sallallahu alaihi wasallam ní pé a máa ṣèrò rẹ̀ o, ó ní èèwọ̀ ni o. Eléyìí jẹ́ àwòrán àkọ́kọ́ tá a mẹ́nubà. Èyí tó jẹ mọ́ pé ríra nǹkan kan, ní ra nǹkan kan àfi pé pàdé mọ́ àǹfààní kan míì pé kẹ́ni ọ̀bá ní ra nǹkan kan, àbí yóò ta nǹkan kan fún wa, àbí yóò yá wa ní owó kan. Tí a ti ní pé ó fẹ́ ra nǹkan kan lọ́wọ́ ẹnìkan pé a fẹ́ ra mọ́tò yìí lọ́wọ́ yín o, wọ́n ní pé wo mọ́tò tá a fẹ́ rà yìí, ààbọ̀ rà, ṣùgbọ́n owó tá a lá fẹ́ yá níbi alájẹsẹ́ kù, wọ́n bá ní wọ́n náà bí wọ́n ti yá wa. Gbogbo ilé pátá báyìí ọwọ́ inú tí Ànábì sallallahu alaihi wasallam tó sì dé ìwọ̀ fún wa pé a gbọ́dọ̀ máa ṣe òwò méjì níbi òwò ẹyọ kan. Ilé ìjà àkọ́kọ́. Nínú àwòrán tá àfáà tó sọ wípé ọwọ́ inú mímọ́ sí òwò méjì nínú òwò kan tí ò sì dá, òun náà ni tí ń pè ní bay'ul 'ina. Bay'ul 'ina òun ni kéèyàn ta nǹkan fún èèyàn. Ó ta mọ́tò fún lágbájá, ó rà ní 1 million, pé yóò máa sanwó yìí, ó gbé fún ní installment pé yóò máa san díẹ̀díẹ̀. Àmọ́ ń bọ̀ yá, ẹni tó ta mọ́tò fún èèyàn ó tún wá padà lọ bá ẹni tí ó ta mọ́tò fún wípé wò ó, tó bá fi tà fún mi ní ìsìn o, tó wá lè tà fún mi ní 800,000 yóò kó káàṣì fún ní ìsìn báyìí o. Ilé náà wọnú mímọ́ sí òwò méjì nínú òwò kan. Ànábì sallallahu alaihi wasallam ó sì léèwọ̀ fún wa. Bay'ul 'ina èèwọ̀ ni.
kéèyàn ra ọjà lọ́wọ́ ẹnìkan kéèyàn ta ọjà fẹ́ nìkan kó tó á padà lọ ra ọjà lọ́wọ́ ẹ̀ ní tí owó rẹ̀ kéré tí ó kù káàṣì fún ọ tà fún ni tí wọ́n fún lówó ẹ̀ tó bá yá àmọ́ ẹni wọ́n tá lọ wá pé wo tó wá lè gbọ́ tó wà ní ìṣẹ́ báyìí nìsín kí n tà fún àbí kọ́ bá lè gbé ọjà wà fún mi nìsín àmọ́ o ní tẹ́mi ọ̀rà ní ìsìn tí ń fọ ní káàṣì ẹ̀ kì í ṣe owó tí mo tà fún ọ o yọ wà tó á dẹkù eléyìí èèwọ̀ ni o ìgbọ́dọ̀ mọ̀ sí o ó sì ń bẹ nínú àwọn okùnfà tí wọ́n yí ọlọ́kọ́ mọ́ dẹ ìyà sí wa o tí wọ́n fi tí àfi máa ń sọ̀kalẹ̀ sí àwùjọ ẹbí ti gbàdúrà àdéhùn tó gbajúmọ̀ eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ọmọ ìyá mi ó náà ni kó jẹ́ wípé èèyàn ọjà méjì èèyàn tà fún èèyàn àmọ́ kò ní méjì tọ́ra ń bẹ̀ yí pé ẹnìkan fẹ́ ra àwọn àìlẹ́gbẹ́gẹ́ pé èèyàn ta ṣẹ̀tì ní ìsìn báyìí ẹnìkan ní àṣẹ̀tì méjì kan tí ó ti bá ẹnìkan sọ pé àbẹ́nìkan fẹ́ rà wọ́n sọ pé wò ó lámọ́rí mo ti ta àṣẹ̀tọ̀ wá ná mo ti tayọ kan fọ́n bẹ́ o ní iye báyìí kò sọ pé léyìí kan nù méjì bóyá Samsung ni o bóyá Nokia ni o kò sọ àbí nǹkan tí ó fi dá ìmọ̀ pé ṣé ìtọ́ fẹ́ tà fún mi nì àmọ́ sọ pé òun ti ta ọjà méjì ó ti tayọ kan fún ọjà méjì kí wọ́n ta ọjà kan fún èèyàn náà ọjà méjì láì ìṣẹ̀dáyẹn rí pé lè mọ tà fún èèyàn ọwọ́ nù bí àtẹ́yẹ ní fìbẹ́yà kí ọmọ ta nǹkan kí òwò méjì ọmọ wà nù òwò kan àní pé ká kó nǹkan méjì sínú tẹ́ pé kò ráàyè ju nǹkan ẹyọ kan lọ ìtumọ̀ rẹ̀ nù. Nínú àwòrán tuntun mẹ́fẹ́lẹ́ yìí náà a rí pé ta mẹ́nu báyìí ìmì tó jẹ mọ́rọ̀ ọjà ni ó ti jẹ méjì eléyìí ta mẹ́nu báyìí ìmì tó jẹ mọ́rọ̀ owó kí wọ́n ta ọjà ẹyọ kan fún èèyàn pẹ̀lú owó méjì bí wọ́n sọ pé ansẹ̀tì yìí o tẹ́kọ̀ máa sanwó ẹ̀ ní ìsìn báyìí 100,000 ni o àtẹ́kọ̀ máa sanwó ẹ̀ ní tọ́báyá àbọ̀mọ̀sẹ́ díẹ̀ ní 150,000 ni o ilé ìgbàjúmọ̀ bí easy buy tí táwọn èèyàn máa sábà máa sọ bá ń lọ eléyìí báyìí ọmọ ìyá mi owó méjì ní bẹ́ fún owó yọ́ tà ní ìsìn yọ́ sanwó ẹ̀ owó yọ́ rà ní ìsìn báyìí kò ní sanwó ẹ̀ kíákíá owó rẹ̀ wá yàtọ̀ báyìí ní ìsìn tó bá yàtọ̀ báyìí ọmọ ìyá mi ọwọ́ nù tí àbí ọ̀sàsá ń pè ní kéèyàn máa ṣe òwò méjì ní òwò kan tó bá jẹ́ wípé wọn ò ṣẹ̀dáyẹn rí èyí tí yóò mú ń bẹ̀ tí a fi túká eléyìí tó fẹ́ra ní ìsìn báyìí 100,000 ní o ẹ̀pọ̀ ọ̀sán máa sanwó ẹ̀ ní 150,000 ní o wọ́n sì túká lórí ẹ̀ láì sọ pé ọkàn ó sì mú àṣẹ ti lọ láì sọ pé èyí tí wọ́n fẹ́ rà ní wọ́n jọ fẹ́ràn kò pé eléyìí àsìkò tí wọ́n fẹ́ ń sanwó ẹ̀ ní ìsìn ní o yín bò wá fún ilé ní ìsìn báyìí ní o àmọ́ fẹ́ lọ withdraw owó ní o ilé wọn dá àfihàn ó jẹ yanjú ẹ̀ pé ìwọ ló mú ń bẹ̀ ètí mọ̀ sanwó ẹ̀dẹ́ díẹ̀ ní kálás kọ́ mọ̀ mú wá sí ti lọ ẹni tí ó tà fún ìtàn pé yóò mọ̀ sanwó ẹ̀dẹ́ díẹ̀ nígbà mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́nu kò sí ni àmọ́ láì fẹ́nu kò wọ́n kà túká lórí ẹ̀ kí yóò má ṣe ti ẹni tó mọ̀ tuntun mú lọ́hùn ẹni tó tà yóò mọ̀ létí pé 150,000 lọ́jẹ̀ tóun kọ́ wá dé ìkọ́ á kó 100,000 dé yóò fa ìjà ìsáàmù fi sọ pé ká mọ́ dẹ̀rọ ẹ̀wò ìwọ̀n tó pé ọmọ fa wàhálà ìsáàmù ti bá ní dí ọ̀nà rẹ̀ bí pé ẹmọ́rin ọ̀nà rẹ̀ bá ń lọ àmọ́ tó wájú pé wá ti mọ ìkánnù méjì kò sí tó burú ń bẹ̀wò ẹlẹ́ẹ̀kejì kí owó ọjà ó yàtọ̀ níbàámu àsìkò wípé tọ́ba san ní ìsìn owó ẹ̀ kéré tọ́ba san tọ́ba yá owó ẹ̀ pọ̀ ilé òsì tó burú ń bẹ̀ ní ṣẹ̀ríà Islam torí pé àsìkò ó ní owó níbi tó bá jẹmọ́ títà rírà àmọ́ nígbà tí a bá fi ń yanjú títà rírà lọ tí wọ́n tó di pé wọ́n parí agreement ní o tó yí báwọn táyíká bá ti parí agreement ó ti parí kìí sí pé wọ́n ti á di oṣù tí ń bọ̀ wọ́n sá lè fi kún àtò fi kún wọn ò gbọ́dọ̀ fi kún gbèsè èyí fi kún gbèsè má tó ti rà tó ti mú kan tínú méjì ohun ó ti di gbèsè sí lọ́rùn gbèsè lékún àmọ́ kó tó di pé yóò di gbèsè wọ́n lè jọ ná láàrin ara wọn pé ilé nǹkan sáà lè gbárò ilé ìṣe kíní kan máa ń lọ àtàwọn ti di pé parí contract báyìí tó ti rà á tó ti di pé kọ́ máa sanwó ọ̀gbọ́dọ̀ lékún o gbèsè lékún pàápàá o tẹ́ bá fẹ́ wá fẹ́ ẹ̀dẹ̀ ló kù yóò bá fẹ́ sẹ̀dẹ̀ fún yàn tó ti pé àmọ́ ní ọ̀la yìí owó tí ń bẹ lọ́rùn rẹ̀
kókó lè bàbí mo ní ìdí kan fún lówó kíákíá ṣé 150 lọ́wọ́ fún mi ẹ̀wò tó ti 100,000 kó wá ń fi ìyọ̀dá yòókù fún ọ eléyìí ò sí tó burú ń bẹ́ wọnú sólà kéèyàn ó ṣe dáadáa fún yàn pé kéèyàn ó yọ̀ǹda àwọn nǹkan kan fún òyàn èyí tó jẹ́ bí ẹ̀tọ́ èèyàn kéèyàn ó yọ̀ǹda abala kan láti bá fi gba ìntọ́ ọ̀rọ̀ ọ̀run láti gbà eléyìí ò sí tó burú ń bẹ̀ náà wọnú tí wọ́n pè ní sólà à ń lọ náà ẹ̀rọ ìyá mi a ti máa wòrán mẹ́ta wá báyìí ní ìsìn àwòrán tá a tó fẹ́ tó tún tẹ̀lé lè báyìí àkọ́ àti àmàlọ́kọ́ pé inú tó wọnú bẹ àtẹ́ni fi ìbéyà ìtàsọ́kẹ́ ní ìsìn ni ìbéyò lẹ́yìn náà kéèyàn ta nǹkan fún èèyàn ní tí ó mọ̀ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ tó wá jẹ́ pé ń bọ̀ bá wá yá yóò tún wá lọ ra nǹkan lọ́wọ́ ẹ̀ padà ní cash tó wà tó ní tó ìtọ́ta fún eléhùn èèwọ̀ ni o àlùmọ̀sán náà sí ọwọ́nú bí àtẹ́ni fi ìbéyà nínú tá a tún mẹ́nu bá náà ní pé kéèyàn ta nǹkan fún èèyàn tó jẹ́ pé owó rẹ̀ yóò yàtọ̀ síra wọn láìpọ̀ ní ṣe àdáyẹrí pé lè mọ́ fẹ́ mú eléyìí mọ́ fẹ́ mú irú èdè tá a sọ ní ìsìn báyìí pé ansẹ̀ ìsọ̀fẹ́tà yìí tó pé èèyàn sanwó ẹ̀ ní ìsìn ní 100,000 fẹ́tà tó pé ọ̀sán tó bá yá ní 150,000 ní ọ̀sán ní ọ̀rà ó gbọ́dọ̀ pé wọ́n pa wọ́n kò níbi ẹ̀ wà ó gbọ́dọ̀ mẹ́yọ kan nínú méjèèjì yóò ti mẹ́yọ kan nínú méjèèjì ó ti parí tí ó bá ti mẹ́yọ kan nínú méjèèjì tí wọ́n sì parí títà yàrá lórí eléhùn tí wọ́n jọ mú tí wọ́n jọ mú pé mọ̀ tó ti kó mẹ́un yóò máa sanwó díẹ̀díẹ̀ ni tí wọ́n jọ mẹ́yọ kan méjì ó ti wọ́n tí ń jẹ́ kí wọ́n máa ṣe òwò méjì nínú òwò kan kí wọ́n máa kó nǹkan méjì tẹ́ pé ó yẹ kó yà lọ́tọ̀ọ̀tọ̀ ni sí ibi nǹkan kan tẹ́ pé kò bàjá yẹ ká lọ. àìsàn mẹ́nu bá yí pé kí ọjà kó wà lọ́tọ̀ kéèyàn ra nǹkan méjì àmọ́ kò ní ṣe àdáyẹrí ẹ̀ fún èèyàn wípé eléyìí ni ó ra o bí kéèyàn ra bárakẹ́lá òfíkún kéèyàn ra mọ́tò kan ní ìsìn pé àbí asẹ̀tì ní ìsìn náà níjà fi ṣàpèjúwe pé asẹ̀tì ẹnìkan fẹ́ ra asẹ̀tì àwọn sọ pé wo ìkànnà asẹ̀tì ń wo pèrètà fún ọ ní ìbáyìí ìkànnà ẹ̀ tó pọ̀ sí yàtọ̀ síra wọn ọ gbọ́dọ̀ sí tó ta fún irú èwo nínú méjèèjì à ń gbọ́dọ̀ ta fún tó náà ṣe àkówólẹ̀ àwọn èèyàn kówólẹ̀ nìkan báwọn àfi tó mọ àdáyẹrí tí wọ́n tà fún ọ ilé ìjẹ́ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin òun ni kọ́mọ̀ jẹ́ pé bí tó jẹ mọ́ kọjẹ́ bí ọ̀rọ̀ owó wípé àti mẹ́nuba tó lówó ni ìta mẹ́nuba pé wọ́n ta nǹkan fún èèyàn láì ní mọ èyí tó jẹ́ inú méjì èyí tó jẹ́ ìkẹrin rẹ̀ òun náà ní kéèyàn ta nǹkan fún èèyàn tó jẹ́ pé títa nǹkan fún èèyàn tó ta nǹkan fún èèyàn yóò tó dè mọ́ nǹkan kan míì mo fẹ́ ta ilẹ̀ plot kan fún èèyàn nìkan ní 1 million ẹni tó wá fẹ́ rà lọ́wọ́ mi ń sọ yí pé wo ń bọ̀ ra o ṣùgbọ́n owó tá a ní ọ̀yá wa o ìléhùn Islam sílé wọ̀ ń bọ̀ ra plot tó fẹ́ rà yìí ó ní 1 million tó bí o ṣùgbọ́n mọ́tò kìíní tí a sọ̀rọ̀ rẹ̀ ń bọ́ náà gbọ́dọ̀ ra o ó gbọ́dọ̀ ra o eléhùn tá a ti pẹ́ tí ń di nǹkan mọ́ pé ó gbọ́dọ̀ ra nǹkan kan kí ó tó di pé ẹnìkan ra nǹkan kan àwọn ìfà ń ṣe léèwọ̀ fún wa o ẹ má kó nǹkan méjì ẹyí sí lọ́tọ̀ọ̀tọ̀ yanjú ilé ìtọ́ fẹ́ ra ilẹ̀ tó fẹ́ ra ìrà tán mọ́tò bá wá yá kó ní lọ ra tẹ̀lé nǹkan báyìí pé ríra ilé yìí ó dúró lórí ikọ̀ ra mọ́tò ọ̀fẹ́ ra ilẹ̀ ọ̀ra ilẹ̀ tèmi bá ti wá rà ìbínú ìgbọ́dọ̀ ara mọ́tò tiẹ̀ àgbọ́dọ̀ dápọ̀ mọ́ra wọn ó ti wọnú bẹ àtẹ́ni fi ìbẹ́yà kéèyàn kó nǹkan méjì tó yẹ pé kò ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ kó jẹ́ ká kó sínú kọ́ńtrákìtì kan ilé wọn dá o ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí jẹ́ àwòrán mẹ́rin tá a mẹ́nubà fún wa kí owó kó yàtọ̀ síra wọn ká má ṣe àdáyẹrí ìtọ́jẹ́ owó tá a fẹ́ rà kí ọjà kó yàtọ̀ síra wọn ká má ṣe àdáyẹrí ìtọ́jẹ́ nú ọjà wọn kí tí ríra nǹkan kan lọ́wọ́ ẹnìkan kó dìrọ̀ mọ́ ríra nǹkan kan míì náà tí ó ń tàn náà rà lọ́wọ́ wa àbí àǹfààní mi pé bá ní wá owó kan yá kó tó di pé a lè ra ọkọ̀ tá a fẹ́ rà yìí àbílẹ̀ tá a fẹ́ rà yìí wọ́n náà gbọ́dọ̀ bá ní wá owó kan báyìí èyí sí lọ́tọ̀ọ̀tọ̀ bá ní yá owó kó wà lọ́tọ̀ a fẹ́ ra lẹ̀ kó wà lọ́tọ̀. bákan náà kí ìtọ́jẹ́ máa ìyínà òun náà ni kéèyàn ra nǹkan lọ́wọ́ ẹnìkan
ẹni tó wá tà fún èèyàn náà ló tó wá padà ra nǹkan padà lọ́wọ́ èèyàn kí ọ̀rọ̀ nǹkan lọ́wọ́ ẹnìkan ní tí wọ́n máa sanwó díẹ̀ àbí yóò sanwó tó bá yá kọ́ wá jẹ́ pé ẹni tó tà nǹkan fún èèyàn ló tó wá padà wá rà lọ́wọ́ èèyàn cash tó rẹ̀ ò ní tó ń tí ọ̀rọ̀ àlá tí ó tà fún èèyàn eléyìí èèwọ̀ ni o àbí ọ̀sán sọ fún àánú ọ̀rọ̀ rẹ̀ pé ìdàtàbà yá àtúnbìlẹ̀yìn wà رضيتم بالزرع وأخذتم بأذناب بقر سلط الله عليكم ذلا وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعوا حتى ترجعوا إلى دينكم kọ́lọ̀ kọ́ sàánú wa o mẹ́nu ọ̀rọ̀ tí àwọn ẹ̀sán sọ pé tẹ́ bá pín tẹ́ ń tà ẹ ti mú ìyínà ni ẹ máa ta nǹkan fún èèyàn tó máa gba ẹ máa ta nǹkan fún èèyàn ní ìtẹ́ máa fún olówó ẹ̀ tó bá yá tí wọ́n máa sanwó ẹ̀ fún tó bá yá kó sáré pé tàn á lọ máa ra nǹkan padà lọ́wọ́ rẹ̀ ní cash tó jẹ́ wípé ìtẹ́ fẹ́ fi ṣe náà ni pé láti gba rìbá á rí pé lóun kò sí sọ yóò nà rìbá ti wọ̀ bá ní ìsìn báyìí wọ́n tí ìbá ta nǹkan fún èèyàn ní 100,000 wípé kọ́mọ sí díẹ̀ ó wá lọ ra padà lọ́wọ́ rẹ̀ ní 80,000 cash á rí pé ẹni yìí ó ti ra nǹkan padà gbèsè sì ń bẹ lọ́wọ́ ẹni yìí àti owó èlé 80 ó ń bẹ lọ́rùn àti 20 tó ń bẹ lọ́rùn ẹ̀ bá ń lọ tó yẹ pé gbogbo bá ń lọ lọ́rùn musta'an gbogbo ẹ̀ náà ètò jẹ́ bí 20,000 mẹ́mẹ́ tó jẹ́ bí owó èlé àmọ́ kò fẹ́ gbà pé mú owó èlé wá ó wá lọ lójú ọ̀nà pé ń tà nǹkan yẹn fún ọ ọmọ tí a tà fún ọ mi ò wá rà padà ní tí ò ní tó káàṣì bá wọn àwọn tí wọ́n jẹ́ bí àwọn èèyàn máa ń ṣe tí wọ́n pè é tẹ́yìn káwọn kó jẹ́ kó yá mi ní nǹkan ó pé ìyìn lè yọ ọmọ ká lọ sí ṣọ́ọ̀bù kan ọ̀rà nǹkan yìí àwọ̀ tà fún ọ àtọ̀ àrà lọ́wọ́ ẹ̀ padà yóò tà fún ní kọ́ọ̀lẹ̀ ní tí ò ní sanwó ẹ̀ yóò tọ̀ àrà lọ́wọ́ ẹ̀ padà ní tí ò lè tó owó tí wọ́n tà fún un eléyìí èèwọ̀ ni ń pè ní àyínà àbí ó sọ pé tó bá jẹ́ pé ń tẹ́ yọ́nìsítẹ̀ ń senu tẹ́ wá múra sí tó jẹ mọ́ ọ̀rọ̀ ayé pé ẹ fi ẹ̀sìn Ọlọ́run lẹ̀ ẹ̀ǹdẹ̀ oko pé àti rówó bíi pé ẹ̀ǹdàkó gbogbo àwọn tó pé kọ̀ ìdí tó pé ó mú ìjìnà sọ́rọ̀ ní sáà ń ṣe wọ́n ní pé tí ó padà ṣẹlẹ̀ ní pé tẹ́ wá fi ogun tó jẹ mọ́ al-jihadu fi sabilillahi ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ lè jẹ jagun sójú ẹ̀sìn ọlọ́ọ̀bá mọ́ ní tí ó padà ṣẹlẹ̀ ní pé sallallahu alaykum dhullan ìyẹpẹrẹ ọlọ́ọ̀bá yóò dáàbò àwọn tí wọ́n bá ń ṣerú nǹkan báyìí tó jẹ́ pé kò ní bọ́ ìyẹpẹrẹ náà kúrò lára wọn títí wọ́n fi padà síbi ojú ọ̀nà tọ̀tọ̀ tí í ṣe ẹ̀sìn wọn eléyìí ẹ̀mọ yáà mi túmọ̀ sí pé olè ẹ̀yìn náà èèwọ̀ ni àtàwọn àdíìsì mí níbẹ̀ náà tó pé ó tọ́ka sí ẹ̀mọ yáà mi àwòrán mẹ́rin amọ́wá yìí tó jẹ́ pé gbogbo pátá kò sí ìtọ́ lọ ń bẹ̀ tó jẹ́ pé mùsùlùmí ọ̀rọ̀ máa ṣe àníbẹ̀ sàṣán ló ṣe léèwọ̀ fún wa o wípé ká mọ̀ sí ìwé pàápàá ká jìnà sí ọlọ́ọ̀bá yóò ṣe lílo òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò ṣe ní ìrọ̀rùn fún wa òyì kan bẹ́tẹ́ pé ó gbajúmọ̀ náà àwòrán yìí tó pé àwọn èèyàn sábà ṣe pé wọ́n fẹ́ yá owó kan ní ìsìn báyìí àbí wọ́n fẹ́ yáwó kan lọ́wọ́ ẹnìkan tó tàn wọ́n fẹ́ yá yóò wá dé mọ́ nǹkan kan tó jàǹfààní kan eléhùn àti wọ́n yìí pé eléhùn èèwọ̀ pọ́nbélé oníléhùn tí ìbá fẹ́ yá yẹn ní nǹkan yá tààrà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan bẹ̀rẹ̀ níṣẹ́ tààrà mọ́jọ́ jẹ́ pé wọ́n fẹ́ yá ní nǹkan ló fi á lo àǹfààní kan lára rẹ̀ eléhùn ọ̀bójúmu o ọmọ inú ọ̀rọ̀ tábìlì ẹ̀sán sọ wáyé pé gbogbo ìyáni ní nǹkan tó ti ń mú àǹfààní kan lọ́wọ́ fẹ́ tó yáàyàn rìbá ní ẹ̀sìn mẹ́bàá ń lọ lọ́wọ́ yóò sànù wa o lọ́wọ́ yóò sànù wa o lọ́wọ́ sànù wa o. Jazakumullahu khairan. Wassalamu alaikum.